wo Karimo nǹkan tó ṣe ń búlì èmi àti ẹ̀rì. ẹ̀yin èèyàn wa nínú fídíò tí ẹ̀ ń wò yìí la ó máa sọ lórí Fọlá Tinubu àti Lizzy Anjorin lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí kí lẹ̀yin èèyàn lérò pé ó ń ṣẹlẹ̀ gangan náà kí ni ó ti ẹ̀rọ wípé ó fàjà lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí nítorí ìjà yìí ó ti kọjá bí àwa èèyàn ṣe rò ìjà yìí ó le ju bí ẹ ṣe rò lọ ní ẹ̀yin èèyàn ǹjẹ́ ti wá nǹkan fìdílé láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. wo nǹkan tó ṣe ń búlì èmi àti ẹ̀rì ṣé ti rí Karimo mo wọ̀n náà gbà yẹn alájà Karimo ò dáhùn ó mójú ò mọ́ra alájà Karimo bínú ẹ ṣe rí ló ṣe ọ̀pẹ̀rẹ̀ tèmi tí mo gbọ́n ó ti rí sórí bóyá wà yẹn ẹni tó máa fi àyà àwọn pípù yìí ẹni tó máa fòkú eléyìí kọ́ lọ́rùn ló ń wá eléyìí kò ṣóore fún o ó ti rí ṣòro ọmọ yìí gangan ni tágẹ̀tì ẹ̀ ẹ jẹ́ ń gbé kámẹ́rà kú lójú ọmọ ẹ̀ ẹ̀hún kan tó ń ṣe fún alájà Karimo alájà Karimo ìwọ ló ṣe rẹ̀ báyìí ṣó ti rí alájà Karimo ṣó ti rí ó ti rí orí nǹkan tó rí bóyá ń búlì ẹ̀ orí bóyá ń búlì ẹ̀ orí ó tún wá kọ̀ tiẹ̀ orí ṣe ẹ̀yin ẹ rí pé kọ́mẹ̀ntì ẹ̀ ti tán ẹ rí pé kò ní kọ́mẹ̀ntì mọ́ Ọlápáwa náà ń sọ̀rọ̀ ni ẹ rí pé kò lè kọ́mẹ̀ntì ẹ rí pé ó dárúkọ mi ẹ rí failed actress ẹ rí nǹkan tó kọ ó láyé òun failed actress ti bàjẹ́ olùsí ẹnu ẹ máa tó gbẹ ọdún máa tó dé iléyá máa tó dé tó máa wò pa ikó ebi á pa dẹ́ndẹ́ sí ẹ lára dẹ́ndẹ́ ebi á pa dẹ́ndẹ́ sí ẹ lára dẹ́ndẹ́ alájà Karimo ó mójú ò mọ́ra ìwọ ló fà ó ǹjẹ́ ìwọ rí kọ́mẹ́ǹtì lórí kọ́mẹ́ǹtì kankan orí pé tó bá post mi kò rí kọ́mẹ́ǹtì mọ́ ó ń fi wọ́n tọrọ bárà ni òṣèré fún wọn mo sọ fún yín ó ń fi wọ́n tọrọ bárà ni ó ń fi wọ́n tọrọ bárà ni kò tiẹ̀ wá ní kọ́mẹ̀ntì mọ́ lórí kéèsì ti tèmi because èmi náà ò dákẹ́ báyìí pé mo dákẹ́ ni issue ò bá wà ní ìdákẹ́ àjọ ń fúnra wa jẹ ni orí àwọn olórí burúkú tó máa mọ sàárì ọmọ wọn tó ń polówó lọ́dọ̀ ẹ̀ àmẹ̀bọ̀ mi ì tí ì ráyè tí wọn jẹ́ tí máa ṣe wọ́n ń ká fún wọn wọ́n á sunkún ebi ti pa olórí burúkú ó ti jayé ọmọ ẹ̀ máyé ebi ti pàdó tòṣì ebi ti pa ẹni òfo ebi ti pa